dọ́là ẹ bá wa dúpẹ́ orí ọba wa dórí adé orí tí a mú fìlà pátá orí tí a mú fi sọ̀rọ̀kọ borí ọ̀hún ò bá fọ́ láyé o ó tún lè padà kó dórí adé Adéwọ̀lú lọ́ba wa. Bàbá mi kábíyèsí o kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kásẹ̀ ó pẹ́ lẹ́nu. Mo kí yín ẹ kú oríire ẹ kú ewu Adéwọ̀lú ó mà kú ewu o ewu iná kì í pàwòdì àwòdì òkú ewu. Orí agbe tó jà fágbe orí yín jà fún yín kábíyèsí wa. Orí àlùkò tó jà fálùkò orí yín jà fún yín. Olódùmarè kábíyèsí Ọlọ́run lórí ọ̀rọ̀ ọba wa bàbá Ládọjà pẹ̀lú àdójúkọ tó gẹ́rẹ́sà tó pọ̀ gan. Ẹ jẹ́ kí n sọ nínú eléyìí mi mọ̀ mbẹ̀ I profited mi ò kọ̀rọ̀ multi talented nígbà gómìnà àkọ́kọ́ tí wọ́n ní kí kábíyèsí wa kí wọ́n pòǹpò gómìnà ńgbà yẹn. Àti èmi àti àwọn àfáà mi Aláàjà Nàfísátù Ọlọ́ṣọ́ Aláàjà Nàfísátù Azan a máa ń lọ gbé àdúà kalẹ̀ àkànṣe àdúà a máa ń lọ gbé kalẹ̀ nílé bàbá mi Adéwọ̀lú Ládọjà kábíyèsí o. Àdúà tó gáyàtà gidigidi gan. Ayayaya tá a bá ti bẹ̀rẹ̀ látàárọ̀ báyìí ó di ìrọ̀lẹ́. Mo kí yín ìyá wa olórí tuntun Aláàjà Mutiyatu Ládọjà mo kí yín. Ẹ wò òṣùbà yín rè. A máa ń gbé àdúrà kalẹ̀ nílé bàbá mi kábíyèsí Ládọjà. Mo wá sọ kinní kan o mo ní Yẹ́sùfù àwọn aráalé ẹ̀ àwọn ni wọ́n gbógun sí síbẹ̀síbẹ̀ Yẹ́sùfù ọjọba sáírà kábà ibi tí mo wá ń lọ rèé let me go straight to the point. Mùjíṣà tí mo rí nílé bàbá mi Ládọjà ọmọ tí wọn ò mọ ẹyẹ tó sú wọ́n sì gbà sọ́dọ̀ wọn ń tọ́jú ẹ̀ obìnrin ni ọmọ tí mò ń sọ yìí nínú kó ti márì bẹ́ẹ̀ ni ọmọ tí mò ń sọ yìí oúnjẹ tó nílé jẹ ni ó jẹ gbogbo ohun tó nílé bá lò gbogbo ohun tó àwọn onílé bá lò ní lò wọn ni mo lọ́mọ ìdẹ ń gbádùn o mo ní láìkí ń sọ ọmọ wọn. Aláàjà Nàfísátù Ọlọ́ṣọ́ ó ní prophetess prophetess bó ló mo lálóore ni mí mo lè mí mọ̀ bẹ́ẹ̀ ni Aláàjà Nàfísátù Azan wọ́n ní ebe mọ̀rọ̀ prophetess bẹ́ẹ̀ ni tá a máa ń lọ gbé àdúrà kalẹ̀ àkànṣe àdúrà kalẹ̀ nílé bàbá wa Ládọjà Adéwọ̀lú ní Bódìjà nígbà ẹ̀ mo sọ fún yín mo ní mo nítàn ó dẹ̀ máa jẹ́ kí n tàn lọ́jọ́ alẹ́ akirikọ́fà ni mi ò kí ń ṣe ṣàwáwù àgbélekọ́fà èdè mi yàtọ̀ sédè ara ṣùgbọ́n kò sédè tọ́lọ́run ò gbọ́ àyájọ́ èdè ń bẹ mo bíbù sákìndà àfàròyàwùyà bẹ́ẹ̀ ni tòbúsọ̀kọ́ ànábì ṣe bọ́lọ́run ni kì í ṣèyàn
ibi tí mo wá ń lọ lélẹ́yìí nígbà tí èèyàn fi lè gba ọmọ tí wọn ò mẹyẹ tó súrí tí wọ́n wá sọ́dọ̀ ọmọ tí wọ́n ń tọ́ tá dàpọ̀ máwọn ọmọ tí wọ́n tọ́ ó túmọ̀ sí wípé àsìkò ọba wa Ládọjà yìí yóò gbé onílé Ìbàdàn ó gbé onílé Ìbàdàn ó sì tún gbé àlejò Màdínà mi ní Ìbàdàn ìlú ìyá mi Olúwa Àsápè níjọ́rò Òsàn bẹ́ẹ̀ ni níyá mi mo sọ fún yín mo ní ẹlẹ́àmúnigun nìyá tó bí mi lọ́mọ aláàjì ni bàbá mi torí ẹ máa wò wípé prophetess ń lọ bá wọn aláàjà ṣe prayer bẹ́ẹ̀ ni àdúrà ló ń gba agbára kò sí tó le tó kọjá àdúrà bàbá wa Ládọjà wọ́n padà sórí ipò gọ́vnà bẹ́ẹ̀ ni àdúrà ló gbà kì í ṣagbára ó túmọ̀ sí wípé eléyìí gan-an ń pè ní kò ṣẹlẹ̀ rí mo fi ọlá wípé bí ayé ṣe gbógun tó sí bàbá Ọládọjà ó dépò ọba kí Ọlọ́run Olódùmarè kó gbé èmi náà jẹ́rí àwọn kẹ́nimọ́nì tí wọ́n ń sọ wípé ṣẹ́mi nìkan ni multi-talented ọlọ́ọ̀dẹ ni mo sọ fún yín pé kì í ṣèyàn mo ní kẹ́yìn náà try ẹ̀ wò àbí bẹ́ẹ̀ ni bàbá mi kádé ó pẹ́ lórí káṣí ó pẹ́ lẹ́nu kírùkẹ̀rẹ̀ kó dókun ni ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ orí mi jà fún mi ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ orí mi jà fún mi orí ló lọ́jọ́ gbogbo ògùn ló lọ́jọ́ ìpọ́njú ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ orí mi jà fún mi bá ò bá dúró a máa débi à ń lọ bó pẹ́ bóyá ara mi akólòlò á pé bàbá torí lábúlé ni mo wà Olúwa gbé mi jáde lásán náà ń bínú orí wù mí mi ò mọ̀ tí mo rà nígbà wọn ẹ̀bùn tọ́lọ́run fún mi ló rùn wọn nínú mo lè kọrin kí n kéwì kí sọ̀rọ̀ lórí rédíò káráyé pàtẹ́wọ́ fọlọ́run wù mí kẹlẹgbẹmẹgbẹ mi ò kí ń ṣẹgbẹ́ mọ̀dà wọn òkú ọ̀rọ̀ kẹlẹgbẹmẹgbẹ mi ò kí ń ṣẹgbẹ́ mọ̀dà wọn ọjọ́ tí wọ́n ti bí màálùú sílẹ̀ ló ti jọ mewúrẹ́ lọ kábíyèsí bàbá mi Ọládọjà àsìkò yín nílùú Ìbàdàn àtútò nílé àtàlejò àtúlára WhatsApp number Wùmí Òkọ̀rọ̀ 08141214070 ẹjọ́ ẹ darapọ̀ mọ́ mi lórí YouTube my miss Alábí tèmi gangan nírọ̀wọ́ ẹ̀ Paso Wonder iṣẹ́ ẹ ni mo jẹ́rìí ẹ̀ mo rọ́wọ́ ẹ̀ gan-an torí pé mo ti sọ wípé mo rọ́wọ́ Alábí tèmi gangan lórí iṣẹ́ mi ẹ lọ máa lọ́bì kẹ́ máa lọ kò kan ayé àdọ́ngbè mi àhọ́ ṣé bó kó lára àlédò tán fi ń dárò kò pa kò kan ayé mọ̀gbà tẹ́mi àtàlábí tèmi gangan Paso Wonder tàti jọ ń bọ̀ ni ìdáǹtè ntẹ́ wo ń gbáyà mi nígbà tó dúró bí àdó sánsán kó tó wá dà báyìí lèmi àtàlábí tèmi gangan ti wà àwọn ọmọ Mushin olóòṣà ẹ lọ pàdé mi lórí YouTube Wùmí Òkọ̀rọ̀ TV ẹ darapọ̀ mọ́ mi ń bẹ̀ tẹ́ bá ti ń darapọ̀ mọ́ mi tẹ́ ń bá mi ṣe ẹ̀ ajé á darapọ̀ mọ́ yín ajé á filé yín ṣebùgbé ọ̀dà ìmọ́lẹ̀ kì í wọ́n sánmọ̀ kì í dá sánmọ̀ ọ̀dà ìmọ́lẹ̀ kò ní dá yín o Ọlọ́run á dẹ̀ ṣe kí ni á tàn mọ́lẹ̀ sínú ayé gbogbo oníkálukú wa àní rẹ́rìn fẹsẹ̀ sí ẹ darapọ̀ mọ́ mi lórí YouTube mi Wùmí Òkọ̀rọ̀ TV mo wà lóyà o mi ṣe kí ni mi gara àmọ́ mo dúró tán lórí iṣẹ́ mi ẹ bá mi share ẹ̀ mo fọlọ́run bẹ̀ yín ìpàdé wa ó dorí YouTube channel mi Wùmí Òkọ̀rọ̀ TV ẹ ṣé púpọ̀.